ẹ máa gbọ́ màmá ní àwọn ọmọ mi fẹ́ ra fóònù kan fún mi ẹ máa gbọ́ ó ní wọ́n wá ń dáwó èló lẹ́nu ṣẹ̀ṣẹ̀ dá. 3,000. wọ́n fẹ́ ra fóònù kékeré ẹ náà dá 3,000 láàrin oṣù mélòó. láàrin oṣù kan. 3,000 wọ́n fẹ́ ra fóònù sẹ́yìn tó fẹ́ ra fóònù fún tó fòṣù kan dá 3,000 sẹ́yìn ni wọ́n sọ pé 50,000 kan ló kàn ìyá lọ ń gba obì yìí tà tí n bá náà torí ẹ ìyá máa jẹ mí tí n bá stop pé ọlọ́run ní lò mí fáwọn èèyàn mọ́ no èmi nìyẹn máa jẹ ìyàwó jẹ wọn yóò jẹ àwọn tó yẹ kí ọlọ́run lò mí fún ìyá rẹ̀ wà jẹ èmi náà. èmi náà mọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀ nítorí pé nígbà tí mo gbé fídíò kan nípa Àgbàlá Gabriel tí ọlọ́run lò nínú ayé àwọn kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ní abẹ́ fídíò yẹn ní comment àwọn kan sọ pé ṣé pé Àgbàlá Gabriel ṣì ń tẹ̀síwájú ó sì ń ṣoore yìí náà so ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tó bá jẹ́ pé nǹkan tí ó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yẹn látòrí Muyideen pàápàá jùlọ ti Mọ́rẹ́nikejì ẹlòmíràn àti díjú pátápátá o kò tẹ̀ ní súnmọ́ bèbè ibi tí àánú wà débi pé yóò ṣe fún ẹnikẹ́ni ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ má ṣe ń bẹ lórí Àgbàlá Gabriel ẹ wá lọ wo fọ́nrán yìí kẹrí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ lára àwọn tí Ọlọ́run lu Àgbàlá Gabriel fún ẹ wo gúdúgbẹ ọ̀rọ̀ bọ́ lẹ́nu Àgbàlá Gabriel o ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral gan bá ṣe ń ṣe olóore Ọlọ́run yóò share àwọn olóore kan àwa náà ó yá lókè lọ́hùn. tí mi like ni mama ẹ máa gẹ́gẹ́lẹ́ lọ́sàn-án yìí ẹ máa bọ̀ ìyàwó ní gèlè yìí ẹjẹlẹ ẹjọ mà ó lágbára bẹ́ẹ̀ mi ṣe ń dé látẹ̀kọ́ lélẹ̀ ẹ wá jókòó màmá báyìí lèmi ó ṣe jókòó bóyá ilé jókòó lórí iṣẹ́ ẹ jẹ́ máa bọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mi màmá ẹ dáhùn bọ̀dẹ́ máa bọ̀ ilé ti rí. mo ní 2.5. 2.5 million lẹ́yìn ìtẹ̀lẹ̀ tó fi ránjẹ́ lé nìyẹn o. yóò àkáwọ́ oúnjẹ mọ́. mo wọlé ìpínlẹ̀ yẹn sọ mo kọ́ àkáwọ́ oúnjẹ má máa gbẹnu wọn dáadáa màmá ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi sẹ́ẹ̀ ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ jókòó báyìí jókòó lẹ́gbẹ̀ẹ́ mi báyìí àwọn ní àkáwọ́ oúnjẹ mọ́ sẹ́ẹ̀ àbí ìbọ̀dá ní àkáwọ́ oúnjẹ mọ́. báwo lọkàn yín ṣe rí nílé báyìí. àfisẹ́rí bí èèyàn bá wà nínú ilé tí wọ́n fi yá akọ̀hún àbí kí ni wọ́n máa fi sínú ilé táwọn alákọ̀wé máa jẹ́ òtútù. ACSU bí ìgbà tí wọ́n gbé mi wọnú oyè akọ̀hún tára mi wá tutù ẹ jẹ́ mọ̀ wípé ó tó di pé dádì wá kìkì ebi ni mí ṣùgbọ́n nígbà tí mo rí dádì tó wọnú àkáǹtì mo sì yó bẹ́ẹ̀ sí bí pé gbogbo ẹni tí ebi ń pa láti òní lọ ibi ò tó pa yín mọ́ gbogbo ẹni tí ìyà ń jẹ láti sin lọ ìyà ò jẹ yín mọ́ gbogbo ẹni tí ò ráṣọ wọ̀ ẹ lọ bẹ̀rẹ̀ sí ráṣọ wọ̀ gbogbo ẹni tí ò sì ń ta tó jẹ́ pé ìrètí wọn ti pin Ọlọ́run kó dìde fúnra lọ́wọ́ yìí abẹ́gbọ́n tí ẹ sọ wọ́n ní kìkìdá ebi ni ẹ tún sọ náà. kìkìdá ebi ni kí dádì ò tó wá mi rí pé ẹ jẹ́ lọ wò yá yìí kìkìdá ebi ni àbí kúlíkúlí nínú kúlíkúlí nínú gàrí ọ̀pàkúta lójoojúmọ́ kíni tí mo rí dádì báyìí tí wọ́n ní tó ohun gbogbo dọ̀wọ́ Ọlọ́run tí mo ní láti lè wá ṣe tí wọ́n sọ wípé ọ̀dọ̀ yín náà mọ̀ wá èyí ò ní wípé Sákẹ́ù ìgbàlá wọnú ilé rẹ lónìí ẹ̀yìn o báyìí ayé mi ṣe rí nu torí mo ti sọ̀rọ̀ ètì nù ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n wọnú ilé mi wá gbígbàlá ṣe wọnú ayé mi nù sẹ́ẹ̀rí ńgbà mo rí owó ẹja sòótọ́ fúnra wa mo ti yó ebi ọ̀pá mi má torí wọ́n wípé bóúnjẹ bá yọ ọ́nù ìṣẹ́bùṣe bí mo ti rówó ebi ọ̀pá mi mọ́ ikùn mi wá kún ṣùgbọ́n nígbà tí mo rí nǹkan kan ojoojúmọ́ ni mo ń sùn lébi tó jẹ́ wípé ìrònú ni mo mọ̀ gba wọn pé àlèwé kú bá rú mo mọ̀ gbà kú kọ́ńkọ́ mo mọ̀ gbà tọ́dẹ̀ ń lọ torí mi ọmọ ó ṣe níbi tí mo sùn sí. ẹ̀yin lẹ́ni ká fèsì bàbá yìí pé àwọn ni wọ́n fẹ́ ṣẹnu wọn àwọn la face wọ́n gba bí 400,000 sọ́tọ̀ àbí 300 I forgotten wọ́n gbà wọ́n ra ń jẹ sílé àbí mẹ́. àròjẹ lè bá kán kódà mo mọ̀ kọjú bódìjà mi. bódìjà mọ lọ. irọ́ ni. bódìjà mọ lọ mo mọ́kọ̀ wọlé ni. ó tán ó tán. mo mọ́kọ̀ wọlé ni. ẹ mọ́kọ̀ wọlé. mo mọ́kọ̀ wọlé ni mo gbà ní kíra kọlùwì ọmọ mọ bọ́sẹ̀ kí mọ́tò ọmọ palẹ̀ olúwẹ̀ ẹ̀ mọ́ mo ti fúyẹ́ lẹ́mìí mo wá mọ́kọ̀ wọlé nígbà mo mọ́kọ̀ wọnú ilé mo ní mo jà ọlọ́kọ̀ gan ní ń jà
nígbà àtijọ́ dúnàdúrà pé tí wọ́n san fún ọ níbọ̀ bá gbé mi dénú wo ìwọ náà ṣí ààrẹ o fúnra ara rẹ̀ lọ́jà. gbogbo ojú tí wọ́n ti rí ọ tẹ́lẹ̀ gbogbo ẹnu tó ti ṣẹ̀gàn rẹ gbogbo àwọn tí wọ́n ti pẹ̀gàn rẹ láyé ṣí ààrẹ níbi tó wà lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ rẹ máa padà yà wọ́n lẹ́nu wọ́n dẹ̀ máa padà bọ́ ọyìn Ọlọ́run gbogbo àwọn tẹ́ máa ń gbà wọ́n lọ́wọ́ wọn ń kọ́ bó wà ní. wọ́n ní màmá ò ní hàn níwọ̀ náà mo lémi náà nù àwọn tó jẹ́ wípé tí bá ní wọ́n ta gàrí kóńgò kan fún mi ni wọ́n mọ̀ rò wípé níbo ni ó ti rówó abẹ́ẹ̀rí nǹkan mẹ́rin ọwọ́ àdìpé dádì wà nù ilé mi wọ́n wá wípé sáwọn ò rí wọn mo wá sọ fún ọ wípé rí inú ẹ mọ wọn ká. ó rí mi torí mi ṣe Jésù wọn máa rí mi ẹja fèsì ọ̀rọ̀ bàbá yìí tán àánú wọn ń ṣe mí káyọ̀ mọ̀mọ́ yìí lè dalẹ̀ wọ́n ti ní ó dẹ̀ pé 2.5 plus bí ó ṣọ́ ti tó 2.5 bó ti dúró lé díẹ̀ 2.5 ló wà gẹ́gẹ́ báyìí 2.5 ló wà bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀lẹ̀ máa lo èlò 3 million 3 million bẹ́ẹ̀ ni ẹja jó pè sẹ́nibọ̀dì béèrè owó lọ́wọ́ yín. kò sẹ́ni ọ̀dọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. ẹnìkan kò béèrè owó lọ́wọ́ wa o àfọ̀rọ̀ ara wa là ń náwó ara wa kò sẹ́ni ó béèrè owó lọ́wọ́ wa. sẹ́nibọ̀dì pè lórí fóònù pé ẹnìkan kò pè wá lórí fóònù kò sẹ́ni tí pè wá lórí fóònù àwa là ń ná fúnra ara wa. màmá tí wọ́n bá sẹ́nu bọ̀dá ìtàn bó nínú yóò ṣe rí. tí wọ́n bá ṣe ẹnu ọmọ mi tán àkọ́bí yín lákọ̀bí mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá a sọ mo ní tó o bá ti ń lọ síbi iṣẹ́ rẹ mo bẹ̀ ọ́ lóko Ọlọ́run kó o wá béèrè àkáǹtì nọ́mbà ṣọ́ọ̀ṣì torí mo ní Dẹ́mọ́lá Amúsàn kò ní fún ọ lákáǹtì nọ́mbà tiẹ̀ ọ̀nà àtàlẹ́ ọmọ gbé lọ́wọ́ mo láwọn ọmọ ìjọ mo ní ọmọ gbé kó o wá máa pé kí ni wọ́n fẹ́ ṣe sí ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ti pẹ́ tí wọ́n ṣe ni kọ́ ló wọ́n mọ̀ bá ṣe bí náà kó o wá máa rọ̀jò owó dà á he. nígbà tó bá sẹnu tán tí wọ́n bá sẹnu tán tó tára wọn bá yá tára rẹ̀ yàtọ̀ tó wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣé wọ́n ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ni. mo ní iṣẹ́ lọ́wọ́ tẹ́tẹ́lẹ̀ náà iṣẹ́ wo lẹ̀ ń ṣe. tírélà ni mo wà. tírélà lẹ̀ ń wà. aṣíwájú mo ń jẹ́ lẹ́kọ̀ọ́. aṣíwájú lẹ̀ ń jẹ́ lẹ́kọ̀ọ́. wọn táwọn ètò àti wà lẹ́kọ̀ọ́ tí wọ́n tí kọ́ọ̀tù náà bá wọ̀ ẹ bèrè mí bẹ́ẹ̀. aṣíwájú lẹ̀ ń jẹ́ lẹ́kọ̀ọ́. mo ń jẹ́ lẹ́kọ̀ọ́. so tẹ bá sẹnu yín tán ẹ pàṣẹnu sẹ́. wọ́n ti pè mí gan. ẹ pàṣẹnu sẹ́. wàhálà ẹ pàṣẹnu sẹ́. èmi mà láìkúrò èèyàn báyìí wọ́n ní táwọn bá sẹnu àwọn táwọn pàṣẹnu sẹ́ that means pé ìyá mi ò ní máa tọrọ o. ayé èmi ṣe bẹ́ẹ̀ sọ pé tó bá ti sẹnu tán ká tó dáwọ́ fún mi kí n lọ. irọ́ o kí torí báyìí mọ́ mi. ẹ gbọ́ wọn bá yín wí wọ́n ní káwọn tó rí báyìí. ọ̀gá rẹ̀ tó ní kọ́ lọ sẹ́nu ó pè pé òun rí ọ ní bó ṣe rí nù bàbá ó ní Ọlọ́run òjò yàn ìgbà tó ń dọ̀bálẹ̀ pé bàbá ọ̀dọ̀ yín ló ń gbó sí báyìí ẹ ṣàánú mi. ẹ má tẹ̀já sọ̀rọ̀ tí mo. sẹ́ǹgbàlà yé mi ẹ wá lè rí mi àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní àgbàlá ló gbé oníbẹ̀ ọmọ mi níbẹ̀ ni àwọn ti tómátò rẹ̀ ṣe máa bọ̀ ó ní òbúrú ńgbà tó kún bá dára àwọn òun ọ̀wà mo wá ní kí ló dé tí ń ké sí ọ ó ní nígbà tó wọn bá bẹ̀ jẹ́ ó ní wọ́n máa pẹ́ ní wọ́n ní wọn kú bá bẹ̀ jẹ́. gbogbo bí a ti kọ̀ ẹ́ sílẹ̀ ó dẹ́ni ìtẹ́wọ́gbà padà 500 ló kù ẹ̀yìn tá a máa ṣe ni pé ẹ á fún ọ níbi 800 sí 800 because tán máa fi 3 million hospital bẹ́ẹ̀ kìíní kan ẹ lọ rògùn kankan ó gbọ́dọ̀ lé ìfẹ́ ìmí àtẹnìkan sọ̀rọ̀ lánàá ó náà máa ṣe chemotherapy wọ́n á ṣe radiotherapy wọ́n máa ṣe kìíní kan so mo fi ẹlẹ́dàá bẹ̀ yín n tó bá yẹ ká ẹ fún mi lóṣù yìí ẹ bá ń fún bọ̀dá yìí. mama ẹ dìde. wọ́n yìí ẹ fi mí lẹ̀. ẹ dìde. ẹ sọ yẹ ká yóò fi jẹun tí wọ́n ní ọmọ mi ni kí wọ́n fún bí Ọlọ́run ti ń bẹ tí agbára rẹ̀ wà arúgbó ọjọ́ àdàgbàmọ́ pààrọ̀ òye tọwọ́nú yín tó ní kẹsẹ̀ mi lóore kí n má kú pa ìtọ́jọ́ àjíǹde ẹ̀mí àwọn wòlíì bàbá mi àgbàlá lórúkọ Jésù ti Násárẹ́tì ẹ lè fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹ lè fàyà ṣiṣẹ́ ìrànṣẹ́ ní orúkọ Jésù àwọn tẹ̀ ń kó jẹ wàhálà dààmú òní wo lómi ara àkànjẹ wọn dúdásí ò ní sínú wọn torí dúdásí ló mú Jésù dúdásí ò ní sínú wọn owó tó yẹ kẹ́yìn ò fi jẹun lẹ́ni wọ́n wá fọmọ mi owó tó yẹ kẹ́yìn fún jọ Ọlọ́run arọ ń wọ bí wá àti ro ń wọ bí wá gbogbo wọn ń wá pé dáàdi ẹ̀sẹ̀ mi láàánú
ẹ sì wí pé kí wọ́n wá gbà ẹ wá lọ́mọ mi lẹ́wà fún iná ò ní tán wo yín o dádì ní orúkọ Jésù ti Násárẹ́tì bẹ́ẹ̀ tí ń wọlé bẹ́ẹ̀ tí ń jáde Ọlọ́run ẹ̀mí mímọ́ ọmọ bá yín wọlé yóò mọ bá yín jáde Ọlọ́run ọmọ ṣàtìlẹ́yìn fún yín ọgbọ́n Ọlọ́run ọmọ tọ̀mọ́lẹ̀ yín yín ká Ọlọ́run ọmọ kọ yín lọ́gbọ́n tẹ́ ẹ mọ̀. ó yẹ dìde ẹ bá wọn dìde ẹ dìde mi torí mo ṣàdìde láti òkú ní oṣù rẹ̀ mí dé ẹ fúnlẹ̀ ẹ dìde ẹ pẹ̀lú màmá ní tí mo mí ẹ dìde màmá ẹ dìde sẹ kò sí pásítọ̀ tó lè ṣerú ẹ̀ ẹ dìde àdé kò sí pásítọ̀ tó lè ṣerú. tó bá ní nǹkan kan tó fẹ́ fún mi ní oṣù July ẹ jẹ́ àdá ogbẹ̀ fún bọ́dà ẹ má fún mi ní nǹkan kan ẹ̀yin kan ti pè mí pé dáadé ẹ fẹ́ fún mi nǹkan tó bá ní nǹkan kan tó fẹ́ fún mi lóṣù yìí ẹ já fún bọ́dà yìí àní kán lọ ṣẹnu wọn kán lọ ṣe ẹnu wọn kán lọ ẹnu lámà pé ẹnu mà ní ẹ má lànà ẹnu mà ní ibi tó ń jẹ́ màá ń gbà wọlé nìyẹn ẹ já tẹ ara mọ̀mọ́ ẹ má bọ̀ ẹ já tara mọ̀mọ́ ìsànù wọn ẹ já tara ẹ rí i pé ìyá yìí wọ́n di jẹ́nàjẹ́nà nítorí bọ̀dá yìí ẹ ṣe gan gbogbo ẹ̀yin tẹ́ ràn wọ́n lọ́wọ́ fọwọ́n bíi 300 tàn kọ́ gbà wọ́n san gbèsè ránjẹ sílé ọmọ gbogbo gbèsè ti pọ̀ jù wọ́n ti wá kó 2.5 million jọba yìí ẹ wá jẹ́ ajó pé ẹ wá jókòó màmá Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ wá bá ń ṣí ẹ̀ ìwọ now ẹ lọ ẹnìkan ń wò mí ò ní much láti send ṣùgbọ́n tó o bá ṣí ààrẹ ẹnìkan ó rí ó mọ̀ pé ara rẹ ló ṣe lóore bó o ṣe ṣí ààrẹ yẹn tẹ́nìkan rí tó wá ṣàánú wọn Ọlọ́run ó ti pàrókò àánú fúnra rẹ torí pé wọ́n máa sọ̀rọ̀ tiẹ̀ náà létí olóore kan iṣẹ́ tí ṣíà ń ṣe nìyẹn o ìwọ ṣíà rẹ̀ ẹnìkan wá rí true tó ṣíà wọ́n wá ṣàánú wọn so true tiẹ̀ làwọn fi rí àánú gbà kí ni ó ṣẹlẹ̀ sí wọn náà ó ti ṣàánú ohun téèyàn bá gbìn ló máa ká ẹnìkan náà máa wá sọ̀rọ̀ tiẹ̀ náà fún ẹni tó tiẹ̀ mọ̀ wọ́n á ṣe kí ni wọ́n á ṣe olóore ẹ ṣàánú wọn kí n tó fẹ́ lò pé 500 ló kú bẹ́ẹ̀ jáde 800 fún wọn sí ọwọ́ wọn náà ló ń wọlé sí àkáǹtì ó yá àkáǹtì yín 22 40 60 40 97 UBA Olúwọlé Àjàó again 22 40 60 40 97 UBA Olúwọlé Àjàó ẹ pé for the last time 22 40 60 40 97 UBA Olúwọlé Àjàó. Màmá kí ló dé tẹ́ ẹ ṣe báyìí? Ó jọ mí lójú ni ó yà mí lẹ́nu ni ṣebí ṣe èsì lé mi. Màmá yìí ẹ rí àná ẹ. ẹ jẹ́ ń sọ̀rọ̀ bí ẹ jẹ́ ń dáadé mi. ṣé ń gbọ́? Ó jọ mí lójú ó yà mí lẹ́nu kò sí irú kì í ṣe bí pé. irọ́ Ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀. ṣé ń gbọ́? Ìtí wọ́n ṣe ó yà mí lẹ́nu pé owó tó yẹ kó jẹ́ tiwọn ìtì torí pé kí n mọ̀kù láàbọ̀ ọjọ́ torí tó bá di pin dáàdi táwọn wí ká mọ̀ sí kò tẹ̀ nídìí kí n lo oògùn eku kò nídìí ẹ̀ tí n bá ti jẹun fún bí ọ̀sẹ̀ kan nílùú kọjá lọ yẹn tán náà nù tó ti yẹ yín dáàdi wàá wò wípé kí n mọ̀kù láàbọ̀ ọjọ́ wọ́n wá ní owó tó yẹ kí àwọn ò fi jẹun kọ́ mo fi jẹun kí wọ́n fi ṣàánú fáńfẹ́ tí ń bẹ ní ṣọ́ọ̀ṣì wọ́n wá ní kẹ́ ẹ dá fọ́mọ mi. ó tó bẹ́ẹ̀ mọ̀mọ́ yóò dà fún now. Jésù ò ṣe o. Jésù lẹ́yìn ẹnu bàbá yìí mọ̀mọ́ yìí á wà sí ṣọ́ọ̀bù fún wọn lẹ́yìn ẹnu wọn àbí á wà sí ṣọ́ọ̀bù fún màmá Ọlọ́run ràn ní tó bá kù èmi náà lọ́wọ́ ara mi àmàdé tún gbé wọn lẹ́ẹ̀kan sí i ọ̀tẹ́nu tó wọ ẹnu wọn bá ti pé tọ́lá ń lọ hospital ti Friday mo fẹ́ ká máa lọ hospital kí ni yóò gbọ́dọ̀ pọ̀ jù báyìí lọ ká máa lọ hospital àti gbìyànjú gan in fact owó tá a dá gan close to 2.9 million bẹ́ẹ̀ wọ́n jẹ wọ́n ṣe àwọn ti save 2.5 million ẹ wá jẹ́ àdá kó pé 3 million yóò dá fún wa èyí tó bá kù lórí ẹ̀ ogun kankan Ọlọ́run á ràn wá lọ́wọ́ màmá náà dẹ̀rẹ̀ a bá ti gbẹnu wọn tán ni wọ́n bá ti ṣe tán màmá gbọ́dọ̀ ṣoṣo because màmá láwọn ra ń jẹ́lé oúnjẹ ó tán o àbóúnjẹ ò ní tán kẹ́yìn fòdìdí ilé ra ń jẹ́lé oúnjẹ ó tán ẹ bá ra ẹ̀wà arabu á tán ọjà tẹ́ bá wá ń tà ló máa kù ó yá ìwọ̀nba tẹ́ bá ṣe Ọlọ́run àṣeyànú ẹ ṣí ẹ̀ gan ẹ̀yin gbogbo ẹ̀yin tí ẹ ń wò tí Ọlọ́run ràn lọ́wọ́ láti ràn wọ́n lọ́wọ́
ẹ̀mí yín ò ní pin lójijì. Àmín Jésù. ẹ̀yin abiyamọ ẹ jèrè ọmọ. Àmín Jésù. ẹ jèrè ọmọ. gbogbo ẹni tí ọ̀nà ti dí mọ́ ọ̀nà máa là fún Àmín yín. Jésù. ìrànlọ́wọ́ máa dé. Àmín ojú ò ní tì yín. Àmín. ọlọ́run ó gbé yín ga o. Àmín. ẹ ní wálẹ̀ in the name of Jesus. ẹ ṣé o ẹ wá share ẹ̀ ó yẹ máa share make sure at least bí ẹ̀mẹ́ 21 share rẹ̀ kó lóore kan lè rí olóore ìrònú ó yẹ kí ẹ kí àwọn èèyàn ẹ kí àwọn èèyàn kí àwọn èèyàn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀rí bẹ́sẹ̀ ló gbà o. Ara òní ni yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀ẹ́lì kó bọ́tà yín o. Ara òní ni yín o. Ṣẹ́gbó ní ṣẹlẹ̀ lé lórí o. Ìtí mí àti tí ò mí kò ní bí wàjẹ́ nú iṣẹ́ yín o. ẹ ra àánú gbà o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè gbogbo pátápátá ni mo kí o ẹ ra àánú gbà o àánú Ọlọ́run ọmọ bá yín dé o. ó tọ́ yàn ó sì ká ó sì kankan jẹ́jẹ́ ló lọ ẹbí wọ́n ṣe ń lọ yẹn àwọn ń sọ ọ̀nà kan tí wọ́n lè gbà mọ́. so now èyí tí mo ní mi ò ṣe mọ́ yìí màmá yẹn dìde ó níyà ìṣe lè fojú kan 2 million láyé mọ́ ẹ sọ fún mi ẹ já sọ̀rọ̀ màmá ní ẹ máa gbọ́ màmá ní àwọn ọmọ mi fẹ́ ra fóònù kan fún mi ẹ máa gbọ́ ó ní wọ́n wá ń dáwó èló lẹ́nu ṣẹ̀ṣẹ̀ dá 3,000. wọ́n fẹ́ ra fóònù kékeré ẹ náà dá 3,000 láàrin oṣù mélòó láàrin oṣù kan. 3,000 wọ́n fẹ́ ra fóònù sẹ́yìn tó fẹ́ ra fóònù fún wọ́n fòṣù kan dá 3,000 sẹ́yìn ni wọ́n sọ pé 50,000 kan ló kàn ìyá ló ń gba obì yìí tà tí n bá náà torí ẹ ìyá máa jẹ mí tí n bá stop pé Ọlọ́run ní lò mí fáwọn èèyàn mọ́ no èmi nìyẹn máa jẹ ìyàwó jẹ wọn yóò jẹ àwọn tó yẹ kí Ọlọ́run lò mí fún ìyá rẹ̀ yóò wá jẹ èmi náà. tí n bá wá dìde torí ìyá yìí màmá wa dé báńkì ní Monday wọ́n wá sọ fún ìyá pé irú owó yẹn wà káǹtì yín rí àwọn gbẹ́sẹ̀ lákàntì yín máa gbọ́ bẹ́ẹ̀ ni àwọn gbẹ́sẹ̀ lè bí 2 million ń bọ̀lẹ̀ ti rí ó yá afẹ́mọ̀ bóyá ìlẹ̀ ní ó yá fọ́tò yín dà igbá dà màmá ń kó jáde pé òun rèé oníkè ẹ̀yin lẹ́ni ó dà àwa náà fẹ́ ṣe ìwádìí tiwa náà láàrin ọjọ́ 5 pé káyọ̀ tó lè rí kọ́bọ̀ ọ̀nà owó ó di Friday àbí Monday àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá ẹ lọ́jọ́ oore táwọn yóò sọ pé irọ́ ni bàbá o oore tí àwọn yóò sọ pé ìwọ kọ́ ni ta ló lè sàmì láàrin ọjọ́ méje ẹ ti bá ń bẹ̀rẹ̀ sá láàrin ọjọ́ méje oore yẹn wọlé tiẹ̀ ta ló sàmì láàrin ọjọ́ méje oore yẹn máa wọlé. gbogbo ọ̀nà pé àwọn èèyàn gbọ́dọ̀ jìyà kú ní darí wọ́n gbọ́dọ̀ jìyà kú ní ọ̀nà yẹn ní Sátánì ń wá ẹjẹ́ àwọn kan ráàpù wọn lẹ́sẹ̀ ẹjẹ́ àwọn kan tí ó mú ro pé kàkà tí màá fi máa ṣoore kéèyàn kú mi rò pé ọ̀pọ̀lọpọ̀ yín mọ tó ń ṣẹlẹ̀ sí nígbà yẹn mo ń bọ̀ ẹ mọ̀ pé bí ọ̀sẹ̀ bíi 3 àbí 4 àbí 5 mi ò fẹsẹ̀ kan chọ́ọ̀chì yìí tí mo sọ fọ́lọ́ ni pé mo ṣiṣẹ́ rẹ̀ ìbọn ló pè mí ẹ̀yà iṣẹ́ rẹ̀ mo rò pé tó bá yá àwọn tó wá chọ́ọ̀chì wọn ní wá mọ́ mo ní nǹkan púpọ̀ tó le tí mo lè máa ṣe nípa tara ṣé ká jẹ ká mọ́ àti travel out mo ní páálí mi mo lè máa lọ London láàárọ̀ kí n má wà Nàìjíríà mọ́ yes kì í ṣe gbéraga mo ní páálí mi ìyàwó mi ní páálí ẹ̀ hallelujah mo ń wàásù ni à ń gbàdúrà ní àní ọ̀tá wá ọ̀nà láti òpin náà ká tilẹ̀kùn yìí bẹ́ẹ̀ náà ń wá ọ̀nà láti mú wọn náà ọ̀nà kan ni wọ́n wá ẹnìkan ni mo sọ̀rọ̀ rẹ̀ yẹn wọ́n gba ẹsẹ̀ wọ́n gba ọwọ́ wọ́n ti wo tèmi pé òkè báwo ni o ṣe ní lè sọ̀rọ̀ mọ́ láyé òkè àǹtí mi ìfẹ́ gbé gan àǹtí mi ìfẹ́ ó ti wà ní chọ́ọ̀chì ìyàwó mi gan ló jẹ́ ń gbé àǹtí yẹn ẹni tó jọ́rẹ́ àǹtí yẹn òun àti ìyàwó mi jọ ṣe nọ́ọ̀sìn bíi kan ni ìyẹn wá ní mọ́mí ẹ bẹ dádì kan jọ kan bá wa gbé ìyá mi wá jí mi lórí pé ọkọ mi jọ ní ẹ mi ò gbá láìsàn ìyá mi ẹ gbé ó sì rí òbítíbitì owó ó sì rówó ìwọ̀nba tó wá ṣe ló bá tún ní wọ́n ti gba kinní kan lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe ó sì wà lórí ẹ̀ báyìí. hallelujah
nígbà wọn rí pé ìyẹn ò ṣe ìyẹn ò ṣe kálukú sàn jáde eléyìí ó ti dà. ṣùgbọ́n ìwọ náwó ọ̀tún sókè ọ̀nà kan fẹ́ gbà láti mú ẹ. bàbá o ọlọ́run máa gbàgbé bí àwọn ṣubú. so sit down ojoojúmọ́ náà sọ pé ológo nìní ń bọ̀ yìí kí ni ká fi mú un náà. ẹ wo ẹ fọwọ́ gbanú lẹ́ẹ̀mẹ́ta bàbá má gbà ká yé orí mi mú. bàbá má gbà ká yé orí mi mú. bàbá má gbà ká yé orí mi mú. bàbá má gbà ká yé orí mi mú lórúkọ Jésù. má gbà. a ní pẹ́ o ó kù 30 minutes tó rà tí ń lọlé agbádùn ẹ̀ bí ẹ̀mẹ́ta sí agbádùn ẹ̀ bí ẹ̀mẹ́ta sí ṣe rí ara ilé náà lọ́tẹ̀ ni ẹ̀yin tí ẹ jẹ́ church member mo fi Ọlọ́run bẹ̀ yín tó bá rí nǹkan tí ó fẹ́ ṣe tí ò ṣe wá bá mi sọ torí pé Ọlọ́run lòun ò tí ì bẹ̀rẹ̀ Ọlọ́run lòun fẹ́ ṣàánú àwọn èèyàn débi pé kì í ṣèmi o kì í ṣèmi fẹ́ tán ni Ọlọ́run fẹ́ ẹlòmíì fọkànsọ́dọ̀ tèmi kì í dẹ́ ṣèmi gan-an Ọlọ́run fẹ́ ṣàánú onípòjì obìnrin tí ò lè rìn bẹ́ẹ̀ tó wà nù létà fún lẹ́mẹ̀ẹ́ tó lè rìn bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi ló fọkàn sí nígbà tó lọ́ndẹ̀ máa ṣe ẹni tó ti rí tipẹ́tipẹ́ ló fún ní 1.6 million ṣèbó jẹ́rìí ẹ̀ ń bí tó mo ló fún mi 50,000 tó tún fún mi dà mẹ́wàá obìnrin tó bẹ̀ máa ń fún lóko jẹ tẹ́lẹ̀ tó bá ti wá rí mí sìn á ní ká fún mi ní envelope èyí tó fún mi last bíi 30,000 ní owó obìnrin owó ti wà lọ́wọ́ ẹ̀ ó ní dáàdì mi máa fún mi lówó gidi o. Number 1 ni pé ẹgbọ́ eléyìí ẹ lọ́ọ́ pa ìwà ìmọ̀tara ẹni tì ọ̀pọ̀lọpọ̀ yín náà láwọn ẹ lọ́ọ́ pa ìmọ̀ Ọlọ́run ṣoore fún ọ wọ́n sẹ̀ ń bẹ̀ ọ́ pé sóòní sànà mẹ́wàá ni wọ́n sẹ̀ ń bẹ̀ ọ́ pé wọ́n mi ìdáná sẹ́sàn mẹ́wàá mọ́ ṣe sọ wájú báyìí ìmọ̀ bá tún san Ọlọ́run ṣoore fún ẹ o wá sí church pé nǹkan báyìí ẹbí mi náà ṣe báyìí àbẹ́ mọ̀ pé ẹni bá mọ̀ọ́re ni yóò tún máa gbóore lọ ẹni mọ̀ọ́re ni yóò ṣe kí ni a máa gbóore lọ ni sẹ́wọ́ rẹ kí wọ́n náà gba oore ó yá gba oore lórúkọ Jésù. Amen. afẹ́ gbàdúrà nígbà mẹ́ta sí ẹ múra jókòó dáadáa jókòó so ojoojúmọ́ ni ọ̀tá ń wá pé ọ̀nà wo la lè gbà mọ́ obìnrin mọ́mọ́ yìí ọ̀nà wo la lè gbà mọ́ ṣé ká ti bí ọmọ mú ni wòmí ẹ má sọ pé ẹ má ti bí wà á kà sọ pé ẹ má ti bí kíbi mú mi sọ bẹ́ẹ̀ ẹ má ti bí láyé ẹ má ti bí kíbi mú mi. ẹ má ti bí kíbi mú mi. ẹ ká lóyún. hallelujah. abẹ́ mi pé àwọn kan máa ń ṣe àdúrà gbà Olúwa má jẹ́ ti bí ọmọ mú mi ìwọ ló ní ká má ti bí ọmọ mú ọ o so ó ní ẹ̀hẹ́ ká má ti bí ọmọ mú ọ fine ìbí bí ọmọ ni má wọrí wọ́n wá lọ bò mí àbí wọ́n lè ti bí ojú rẹ mú ọ wọ́n lè ti bí ẹsẹ̀ mú ọ ìwọ ló ní ẹ má gbà bí ọmọ mú mi o sọ pé ẹ má ti bí kíbi mú mi. ẹ má ti bí kíbi mú mi ẹ má gbà kankan wọlé sí mi lára kò Jésù. Number 1 mọ ya onímọ̀ tara ẹni nìkan tẹ́rí bí ẹlòmíì dààmú ló dààmú yìí tó bá gbọ́ gba 1 million lákàntì ó di pé ẹnìkan mọ̀ pé anita ló ń sọ̀rọ̀ àgbàlá ni àgbàlá wò ná sàgbàlá ok ti church wa pastor ẹni tí wọ́n ṣe bàbá mi ò tẹ́nu pé pastor ṣáà lè kó mi padà torí mò ń rajà lọ́wọ́ àti wá àtọ́jà kò ní í ra gbá fún yín. ibi ẹlòmíì dùn mọ́ lọ́jọ́ kò yó ẹlòmíì gbọ́n ju rẹ̀ lọ́gàn ó dẹ̀ lé gbọ́n tó Ọlọ́run tó ń ṣàánú rẹ̀ àbí ta ní ṣàánú yẹn ẹ sọ̀rọ̀ ta ló ń ṣàánú yẹn ó lé gbọ́n tó Ọlọ́run tí ń ṣàánú ẹ̀ Ọlọ́run kì í dẹ̀ ṣàánú àwọn tó gbọ́n àwọn tó gọ̀ lọ́lọ́ mọ́ ń ṣàánú òun ló ṣe ní màá ṣàánú fáwọn tó wù mí kì í ṣẹni tó ń fẹ́ ó túmọ̀ sí pé kì í ṣẹni tó perfect kì í ṣẹni tó mọ̀ ọ́n ṣe kì í ṣẹni tó fine kì í ṣẹni tó mọ̀ wá wù kì í ṣẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ màá kàn wẹ́ ní báyìí pé òkè ìwé wa ó yá gbà nù mí ẹni tó wá mọ̀ ọ́n ṣe àmà ní kí ni wọ́n fi sórí ẹ di wọ́n méjèèjì mọ́ rí ẹ kàn kéle kan bàbá mú mi rí àánú rẹ gbà. bàbá mú mi rí àánú rẹ gbà. bàbá mú mi rí àánú rẹ gbà. bàbá mú mi rí àánú rẹ gbà ẹ sọ bẹ́ẹ̀. bàbá mú mi rí àánú rẹ gbà. bàbá mú mi rí àánú rẹ gbà. Olúwa mú mi rí àánú rẹ gbà. Olúwa mú mi rí àánú rẹ gbà. bàbá mú mi rí àánú rẹ gbà. ẹ ká lè rí àlá kan. hallelujah. mọ ìyá onídàáni kan àbí
ṣálàdájẹ lápẹ nírọ onímọ̀tara ẹni nìkan má yá káànú yẹn lè bá tètè dé má yá kò sóhun tó lè débọ̀ mọ̀ pé Ọlọ́run ló ṣàánú ẹ̀ mọ̀ pé Ọlọ́run ló rán ìrànlọ́wọ́ sí ọ mọ̀ pé Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ẹ̀ńtà àánú kàn bí dàbáyé. ta ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. ta ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. tó bá ti yá ma ní kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ get ready ẹ jókòó. sẹ́rí àdúrà ọ̀tọ̀ ìgbésẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run ti fi wá tira wa sẹ́rí Ọlọ́run ti parí iṣẹ́ Genesis ni Ọlọ́run ti parí iṣẹ́ ó dá kìíní ó dá kejì ó dá kẹta ọjọ́ kẹfà ó wá dé èèyàn ọjọ́ keje wọ́n ní Ọlọ́run sì sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo Ọlọ́run ti fi ṣẹlẹ̀ fún àwọn èèyàn ibo lẹ ti gbọ́ rí pé áńgẹ́lì kan sọ̀kalẹ̀ wá gbówó fún yàn. ní àtètè kọ́ ṣe ọlọ́dẹ ọ̀run ayé ẹ ṣe mọ́ mi. ayé ti wà ní jújú. màmá wa alátètè kọ́ sí ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. màmá wa alátètè kọ́ sí God bless you ma. látòní lọ ìyá àtètè kọ́ sí. ẹ ti kọ́ bá kí wọ́n dẹ́mọ̀ kọ́ wọn. ìyá àtètè kọ́ sí. màmá wa alátètè kọ́ sí. ẹ ti yà sùn. Ọlọ́run ti fi wá tira wa. Ó yá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ tàmẹ̀dùn. Sọ Ọlọ́run ti ṣe gbogbo tó fẹ́ ṣe tán. Ó ti dá àwọn èèyàn. Ó wá kú bá sì ran ara wa lọ́wọ́. Ṣé rí ní orílẹ̀-èdè a nílò àdúrà tó pọ̀. Mò ń sọ fún ààrẹ ní Monday, ààrẹ Gani Adams, ààrẹ Ọ̀nà Kakanfò mú àlọ́dọ̀ wọn Monday. Torí meeting tí mo ṣe tó bí 4 ní Monday. Gba wá ń sọ̀rọ̀ lórí Yorùbá, ilẹ̀ Yorùbá. Wọ́n ní Àgbàlá kí ló fẹ́ sọ mo ní ààrẹ mo ní kífẹ́ wà ní. Ààrẹ ni Àgbàlá ibi tí ò sódodo kò lè sífẹ́ ibi tí ò ti sí trust tí ò sódodo òtítọ́ pé kò lè sífẹ́ ṣé bẹ́ẹ̀ ni wọ́n níbi tí ò sí òótọ́ tí irọ́ ti pọ̀ kò lè sífẹ́. So ṣẹlẹ̀ nǹkan ìfẹ́ yẹn ló máa mú kọjá pé èmi ti jẹun mo ti yó mo ní mọ́tò jẹ́ n release nǹkan díẹ̀ fẹ́ni tí ò tí jẹun. Tá a bá ń ṣetán tá a gbàdúrà tá a dalẹ̀ ru tá a ríran tí gbẹ́ pàtẹ́wọ́ tẹ́ làágùn tá a wá parí tí mo ní ẹ mọ́ ọ̀rẹ́ yín jáde tẹ́ ẹ dá ọ̀rẹ́ tí mo ní ẹ máa lọ mo ti ṣìkà ní ìfi ìfẹ́ hàn ẹ̀bùn nìkan ni mo kàn fi hàn ẹ̀bùn a sì máa tán ìfẹ́ kì í tán ẹ ti gbàgbé 1 Corinthians 13 ìgbàgbọ́ ìrètí àti ìfẹ́ ń bẹ èwo ló sọ pé tóbi jù ìfẹ́ nìkan ni ó dúró títí láì náà àgbàdo àṣegbè máa ní ẹ máa lọ mo dẹ̀ sà Ọlọ́run dẹ̀ fún mi ní orí ọ̀fẹ́ láti gbé èèyàn kan gbé èèyàn méjì dìde mi ò dẹ̀ ṣe ẹ sì dá ọ̀rẹ́ mo sì ní ẹ máa lọ bẹ́ẹ̀ ṣe lọ léwu ebi ọ̀pá ẹlòmíì tí ilé òfin sú ni ẹlòmíì ní tó máa jẹ́ tí ilé òfin sú ọ̀nà kan gbọ́dọ̀ wà tí Ọlọ́run tún gbà lò mí fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ kan tó ṣe kí ni kan tó lọ sílé wọn ara tí Ọlọ́run fẹ́ ni ìfẹ́ lóòótọ́ àgbàdua ara ẹni nígbà àgbọ̀rọ̀ Ọlọ́run ní tó wá borí ẹ̀ ò ní ìfẹ́ torí pé Ọlọ́run ní bọ́ọ̀lẹ̀ láti dáhùn àdúrà ẹnìkan ní ìdáhùn àdúrà yín èèyàn bíi tiyín báyìí ò ní ìdáhùn àdúrà yín hallelujah bí mo ṣe jẹ́ ìrànṣẹ́ Ọlọ́run tó Ọlọ́run ò sọ̀kalẹ̀ wá fún mi lérè rí o kò sọ̀kalẹ̀ sọ pé Démọ́lá gbà bí mo ṣe ń ṣe sáǹsì lọ́wọ́ mo lè dórí fóònù mi nísìn kẹ́nìkan ti jowó bẹ̀ kí ẹnìkan kí mo pè é ẹnìkan yẹn kí lẹ́ni yẹn èèyàn lẹ́rara olówó sàgbára dọ̀tún Ọlọ́run ó san fún yín bẹ́ẹ̀ ni Ọlọ́run ní sọ̀kalẹ̀ Ọlọ́run á fọwọ́ tó ẹnìkan kó yá sẹ́ńdì owó sí Démọ́lá kò sí nǹkan lọ́wọ́ ẹ̀ àwa fọwọ́ tó ẹni yẹn jẹ́ ń béèrè fún wọn náà olóore kan tó lọ máa rán sí ọ tí ìṣe rẹ̀ ó fi tán tí ìyà rẹ̀ ó fi tán sálẹ̀ sàmì ó yàgbá olóore 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 ó yàgbá olóore. ẹ jọ̀kọ̀ màmá wo náà ni wọ́n pàdé tán kiri yẹn náà sit down sẹ́yìn ni màmá wo náà ni wọ́n pàdé tán kiri sẹ́yìn lẹ́yìn wàrà kọ́lé ni. Ọ̀yàbọ̀ o. ẹ̀yin náà ń tóbi. Obì. Mo ṣe mọ́ tà nù. Obì. Orógbó. Olóbàdì. Ẹ máa ń kiri ni. Mo lọ sí ń kiri. Lágẹ̀lú lọ́dọ̀ wa. Mo dá yà ìmọ̀. Lágẹ̀lú lọ́dọ̀ wa. Lágẹ̀lú. Mo dá yà ìmọ̀. Ọmọ kiri ni gbogbo wòròdù mòdé. Ẹ ń kiri dé wòròdù. Mòdé wòròdù mòdé bàbá ń lù. Ẹ ṣí ẹ ti wọ̀. Ẹ jẹ́ máa ń lásù ìtì kan náà. Kí
kí lẹ pé. kàtá àti kọ́ ló ṣiṣẹ́ fún. ṣé omi tí sábà àlà náà yóò ṣiṣẹ́ fún. yóò ṣiṣẹ́. ẹ̀sùn. yóò ṣiṣẹ́. kàtá àti kọ́ ló ṣiṣẹ́ fún. èmi nìkan máa la o. ẹ láṣẹ ẹ mú yòókù. tí o sóògùn bẹ́ẹ̀. bó ti fògùn sí ogun àgbàlá. kí lẹ lẹ́yìn sí. àgbàlá. mama ṣé mo rí kan sí. ẹ mú sẹ́yìn. irọ́ kò ní. ẹ tẹ́ wọ́n sí gbogbo báyìí. ẹ pè é lẹ́ẹ̀kan pé áńgẹ́lì ìpè yìí. áńgẹ́lì ìpè yìí o. rán olóore sí mi lásìkò. rán olóore sí mi lásìkò. orúkọ jẹ́ áńgẹ́lì ìpè yìí. ẹ̀mí mọ̀ áńgẹ́lì ìpè yìí o. rán sí mi lásìkò. rán sí mi 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 rán
Wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí kí gbogbo èèyàn ti wọ bí kó tó di aago méje. A pè ní ọjọ́ yẹn máa bọ́ sí òwúrọ̀ ìrànlọ́wọ́, a day of help. Kí ni mo pè é? Òwúrọ̀ kí ni mo pè é? Ẹ má bínú ọjọ́ yẹn gbogbo tẹ máa ń lò bí ẹ̀ṣọ́ ẹ má lò lọ́jọ́ yẹn kẹ́ẹ̀dẹ̀ wà nú àwẹ̀ wẹ́ẹ̀sì tó ń bọ̀ ẹni tó lo yẹríngì mi ò ní máa lo yẹríngì rẹ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn o lè máa lo bọ̀ tó bá ti dé kó bọ̀ òsùn tó kàn mí pẹ̀lú yẹríngì yẹn ìyàwó mi ń lò ó bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ṣé ni yẹríngì kankan àtẹ̀mí gan fúnra láti lọ́wọ́ mi kẹ́ ní pásítọ̀ Yábọ̀ tiẹ̀ náà kí mo lè ti gbàgbé kí wàá wà nù má ti jẹ nǹkan kan gbogbo ẹni bá wà nílò ìrànlọ́wọ́ pátá kan wọ bí lọ́jọ́ yẹn tábà ti ń wọ bí kó tó di aago méje yẹn ẹ bọ́ sí ara pílà kọ̀ọ̀kan
Ọlọ́run ìwọ nìkan lòpó tí kì í yẹ̀. Jáde fún mi ní ìrànlọ́wọ́. Ẹ bá ń kọ́ lẹ̀. Ọlọ́run ìwọ nìkan lòpó tí kì í ṣe kí ni. Jáde fún mi ní ìrànlọ́wọ́. Come out for me by help. Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ń ríran, ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ń ṣílẹ̀, ìwọ lórí tí mo ń kọ́. Iná ayé ẹ ò tọ́jú, kí ni mo ní tí mo lè mú wa o? Mo wọlé ìyá bàbá ọlọ́run. Ọjọ́ yẹn wá possible ká fi àga díẹ̀ sí ẹgbẹ́ ìdí ẹ̀ torí wẹ́ẹ̀sì tó ń bọ̀ máa ní agbára gan. Mi ò dẹ̀ fẹ́ kí wọ́n tó jẹ́ ojúlówó ọmọ ọlọ́run níbí. Mi fẹ́ kọ́rọ̀ rí ó gbẹ̀yìn. Torí ẹ lajú, mo fẹ́ ṣàánú máa gbọ́ o. Mo fẹ́ ṣàánú ọlọ́run kò kan mo tètè dé o. Màá ṣàánú fáwọn tí màá ṣàánú fún ló sọ o. Kì í ṣe pé màá ṣàánú fẹ́. Àánú ọlọ́run ni mò ń sọ yìí, kì í ṣe ti èèyàn. Pé màá ṣàánú ọlọ́run kò kan pé àtijọ́ wà ń bẹ̀ ti pẹ́. Èmi ni máa ń kọ́kọ́ dé sí church yẹn. Kí ló ti ọlọ́run ò ṣe báyìí fún mi? So ara àwọn nǹkan tó lè ràn lọ́wọ́ ni pé tó bá ti gbóhùn Olúwa látẹnu wòlíì rẹ tẹ̀lé. A máa tá àmàrà máa tún sọ ní Sunday kó tó di aago méjì a máa wọ bí. A wà dúró lára òkú kọ̀ọ̀kan lọ. Ẹ bá ti dé yẹn lẹ́yìn ọkọ máa ṣe. Ọlọ́run ìwọ lòpó tí kì í ṣe kí ni? Tí kì í yẹ. Jáde tán fún mi ní ìrànlọ́wọ́. Tó bá ti gbà á jẹ́ pé wọ́n ló kàn. Ó yá ìwọ nìkan sọ pé Ọlọ́run ìwọ nìkan lòpó tí kì í yẹ. Jáde tán fún mi ní ìrànlọ́wọ́. Àwọn nǹkan prayer wa tá à ń ṣe, àwọn nǹkan sticker òróró ti ní ìdẹ́bà. Ọlọ́run ràn mí lọ́wọ́ ní Wednesday yẹn kí n ti ra òróró díẹ̀ bá ń ṣe sticker díẹ̀ lẹ́mọ́ bá ṣe àwọn nǹkan yẹn iṣẹ́ ni iṣẹ́ ńlá ni. So màmá yẹn lẹ́ǹ kiri ní ìwúròdùn kankan ẹ bẹ́ẹ̀ bí ọmọ mélòó lẹ́bí? Méjì. Wọ́n méjì. Ọkùnrin fún obìnrin kan. Wọ́n méjì péré lẹ́bí láti ìbẹ̀rẹ̀ ayé yín. Èmi náà bá ti bíbí méjìlá ni. Àwọn ọmọ bíi yín báyìí wọ́n bíbí mẹ́tàlá bíi 20. Tọ́lọ́run bá kọ́ mú kálukú ni. Ṣé bẹ́ẹ̀ ṣe wà ṣé wù ìkẹ́ bímọ sí? Èmi ò bí màmá o. Tọkọ yín bá sọ pé ya ń kọ́. Ṣé ìlọ́kọ ọmọ òkú ni mí? Àwọn ọmọ yín yẹn kọ́ báyìí. Wọ́n wà. Ṣé bá dàn bí àdúgbò? Ìbàdàn wọn wà. Ọ̀kan náà ń wádọ̀ yín ní láti olódó. Dubai yóò. Mi mọ. Bó lẹ ń gbé? Ládé. Lẹ ń gbé. Èmi mo rí sásẹ̀tì gbé wa. Ẹ̀yin lẹ ní? Mo rí yín sásẹ̀tì gbé wa. Ṣé ìwà bọ̀ sínú ìwé sásẹ̀tì? Sásẹ̀tì. Ní ẹyin. Target. Wọ́n ní rọ̀ o. Ẹyin ibi tí wọ́n ti máa gbà àlejò. Níbo ní wọ́n ti ń gbà àlejò? Ní watershed. Watershed. Ebe mi mo rí yín bẹ́ẹ̀ jọ náà bétí. Mi mọ. Ẹ rí mi. Àti ay tó kù. Ṣé ẹ gbalẹ̀ síbẹ̀ ni? Ẹ gbalẹ̀ síbẹ̀. Àkọlé ibẹ̀ ni. Ẹ kọ́lé síbẹ̀. Àkọlé ibẹ̀ ni. Ọlọ́run máa ṣàánú fún mi. Ẹ ní kiri mọ́. Ṣẹ́gbọ́n. Ẹ jẹ́ àgbàdo alẹ́ kejì ká gbalẹ̀ kẹta kí wọ́n á pray fún mi. Ti gbọ́dọ̀. Ọmọ yín wálé wọ́n lè sọ fún pé ó wá kọ́ṣẹ́ ńlé. Wọ́n lòun wá. Ìtàn sọ fún bí náà ni pé ẹni tó ní ìpèníjà ojú pé kò lè kọ́ṣẹ́. Pé kò lè kọ́ṣẹ́. Ó wá tún lẹ́tí pé òun rí ibi tóun ti máa kọ́ ní àdúgbò yín. Wọ́n wá lòun tún wá ó ní the same thing ó náà tẹ̀ fún un ṣe yẹ̀yẹ́. Lóòótọ́ ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Ẹ kí ló tẹ̀ tí wọ́n ní kó wálé ńgbà ìmọ̀ kò ní ìpèníjà ojú. Ṣé ẹ̀yin lẹ́tọ́ ló bá wá ní tó máa kọ́ ni? Ó ní ẹ sọ pé iṣẹ́ wo ni kó wọn máa ṣe. Ẹ bẹ́ẹ̀ ṣe bó ṣe ń sùn church bó ṣe ń sùn mo fẹ́lẹ̀ kó lọ ṣe. Ń gbọ́dọ̀ débi tó máa kọ́ wọ́n ní tó ní ìpèníjà ojú. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ń bolo wa. Ṣé ẹ ti ọmọ ẹ̀kọ́ lọ́wọ́ lẹ́ẹ̀bẹ̀ẹ́ lè ṣé wà wọ́n church náà báyìí? ẹsẹ̀ ọpẹ́ láti ìjọ àní láàárọ̀ ìbáyìí. ẹ̀bẹ̀ ní ti ń ṣèṣì ń tiẹ̀. ṣé ibẹ̀ ló ń sùn báyìí? Tàbá ti parí kárí rẹ̀ iṣẹ́ wo lẹ́yìn sí? Àádùn àádùn tó máa ń funfun wọ́n ti yẹ gbé wá. Ń bolo wa. Lọ́dún Àjọkẹ́ ń ta. Ta ń jàjọkẹ́? Ọmọ ìyá ọba ló ń bẹ̀. Ó yẹ pàjọkẹ́ pa ń gbádùn wà kí n wò. Mo fẹ́ rí i. Afẹ́ ìgbàlẹ̀ méjì sí o mo ń ṣe gbogbo ẹ̀pọ̀ ni torí ọjọ́ lọ ẹ̀jẹ̀ àgbàlẹ̀ kejì sí ibi wọ́n fẹ́ gbà mú mi Ọlọ́run dípẹ̀ pa
máa sùn lẹ́nu sìn ibi wọ́n fẹ́ gbà mú mi ẹgbẹ́ wọn méjèèjì òkè wàá máa pariwo gan ni o jẹ́ kí òun rẹ kọjá gbogbo ẹ pé Jésù lẹ́ẹ̀kan ibi wọ́n fẹ́ gbà mú mi bàbá gbábẹ́ pápẹ́ tí pa òye. orúkọ Jésù ẹ̀mí mọ́ ibi tí wọ́n fẹ́ gbà mú mi Olúwa bá ní bíbẹ̀ pa bíbà bíbà óyá bíbà bàbá bíbà bàbá bíbà bàbá bíbà óyá óyá bíbà bàmí bíbà bíbà bàmí bíbà bíbà bàmí bíbà bíbà bíbí tí bíbà 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 óyá bíbà 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 óyá bíbà óyá bíbà óyá bíbà óyá bíbà óyá bíbà óyá bíbà bàbá bíbà bàbá óyá bíbà óyá bíbà óyá bíbà óyá bíbà óyá bíbà bàbá 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 bíbà óyá bíbà óyá bíbà bàmí bíbà bíbà bàmí bíbà 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 óyá 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 bíbà bàbá 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 bíbà óyá bíbà óyá bíbà bàmí bíbà 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 óyá bíbà óyá óyá bíbà 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 Jesus name. Amen. Ó kú ẹ̀ka jókòó. Gbogbo bí wọ́n ti fẹ́ mú ọ láyé. Tán bá gba ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún Ọlọ́run máa dín gbogbo. Amen. Amen. Sit down. Ẹ jẹ́ àṣẹ́tù dáadáa. A kọ́kọ́ ṣe prógámù alágbàyípo mẹ́ta ní títì. Ẹ jẹ́ àṣẹ́tù dáadáa. Prógámù alágbàyípo 3 days. Àárọ̀ ọ̀sán alẹ́ àárọ̀. Nǹkan fi jábẹ́ ọ̀nà bẹ́ẹ̀ já sẹ́tù dáadáa. Mi ò ní ṣe program pé a fẹ́ dáwó pé because program tí màá ná bí 10 million lé lórí. Mo ti gbọ́dọ̀ ka àwọn millionaires bíi 50. Tí màá bá ná 10 million ní program ṣọ́ọ̀ṣì wa tí kò dẹ̀ tí millionaire ò tí ì pé 20, 30. Bí ẹ pé yẹn fowó ṣòfò nìyẹn. So owó tí màá kulẹ̀ nínú tí màá ná program yẹn wáyé tí mi ò ìrònú tèmi ni pé n kò bá kádúró owó yìí tó lọ náà sí program ìyá dẹ̀ ń jẹ́ àwọn kan but now tí Ọlọ́run ti ń sọ àwọn yẹn di millionaire tí Ọlọ́run máa bless àwọn yẹn ju bá ṣe lérò lọ we cannot do that torí tí Ọlọ́run bá bùkún rẹ number 1 Ọlọ́run bùkún rẹ nítorí iṣẹ́ rẹ Ọlọ́run bùkún sí ẹni tó Ọlọ́run bùkún láyè Ọlọ́run bùkún rẹ nítorí iṣẹ́ Ọlọ́run number 2 Ọlọ́run bùkún rẹ nítorí ara rẹ number 3 Ọlọ́run bùkún rẹ nítorí ọmọlàkejì. Ọlọ́run bùkún wa nítorí fàájì Ọlọ́run bùkún wa ká lè kó gbogbo nǹkan sáyé ká ní èmi mo nílé ẹnìkan ti wọ àdúgbò rí tó ní ẹ wà wọn lé tágbà lákọ mo máa yẹn ti rówó náà ebi mọ̀ kọ́ mo ní wọ́n gbé fún àwa lábáwọn kọ́ bẹ̀ èmi kọ́ mo ní bí ìpọ́n gbé nǹkan fún ẹ bá wa kọ́ ìdáwọn lé àwa lábáwọn kọ́ lẹ́kì sí èmi mo ní o àwọn àlọ́ ìbò náà kọ́ lè wọ́n ti dé mo ti dé nù mí ìsìn ó ti lọ́dún kan torí ibi tá a bá wọn bá ṣe dé ẹgbà ọ̀pọ̀rọ̀ yìí nù ẹ̀ka ilé ẹ̀yọ̀ kan so ìdí mẹ́ta tó lọ́n ṣe máa ń bless yẹn ni Ọlọ́run á bless yẹ nítorí iṣẹ́ tiẹ̀ because Ọlọ́run máa ń fẹ́ kéèyàn fi tóun fún yàn fi polongo iṣẹ́ rẹ̀ ní ayé tá a wà yìí owó ni kẹ̀kẹ́ ìrere tí ẹ bá fẹ́ wàásù fún yàn tẹ́ fẹ́ kéèyàn tètè gbọ́ ẹ̀yin ẹ̀kọ́ na búrẹ́dì sí bẹ́ẹ̀ sẹ́ni ẹni tẹ́bi ń pa tẹ́ wá ní wò Jésù lolúwa á ní wá ń bì orí tó bá sún sí mi tó bá wá ìgbàrún tó dáa mọ́mí Jésù lolúwa àtúrúbọ̀lá nítorí bí ń pa mí Jésù lolúwa sẹ́ Jésù lolúwa Jésù àwọn ẹlẹ́bi ń pa mí so Ọlọ́run bless yẹ torí iṣẹ́ rẹ̀ 2 Ọlọ́run yóò bless rẹ torí ara rẹ̀ ẹ sọ pé baba
nítorí iṣẹ́ rẹ nítorí iṣẹ́ rẹ sọ mí dọlọ́rọ̀ sọ mí dọlọ́rọ̀ ẹni bàbá Bàbá nítorí ara mi nítorí ara mi sọ mí dọlọ́rọ̀ sọ mí dọlọ́rọ̀ sọ mí bàbá Bàbá nítorí ọmọ làkejì mi nítorí ọmọ làkejì sọ mí dọlọ́rọ̀. sọ mí dọlọ́rọ̀. yes. ẹlòmíì ẹyọkan ló yọ ọ́nù mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ló yọ ara rẹ̀ àwọn kan bámúbámú ni mo yọ mi ò mọ̀ pé bí n pọ̀ mẹ́nu kankan bámúbámú àkànmú bámúbámú ni mo yọ alákànkẹ́ èmi ò mọ̀ pé bí n pọ̀ mẹ́nu kankan. wọ́n pọ̀ ń gbòòrò kí mo náà ṣe they don't care iṣẹ́ ọlọ́run wọn ṣe ọmọ làkejì wọn ṣe tí owó burúkú wà nílẹ̀ lọ́wọ́ owó burúkú billions of dollars thousands of dollars wọ́n á dẹ̀ ṣí àkáǹtì bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ máa wo 000 ẹnìkan ò sí ní 1,000 lákàǹtì ẹ̀yin dáì ní 1,000 lákàǹtì ń bí ẹ̀nà wọ́n sókè ẹ̀nà dáadáa ó ní 1,000 lákàǹtì ẹgbà mi jẹ́ nǹkan wọn náà ah 10,000 100,000 kọ́ mú sọ 1,000 naira. ẹ̀ka wọlé báwo Sunday ní tí mò ń sọ ìyá wọn tó jókòó yìí ṣé wọ́n rẹ̀ kọ́ mọ́ sọ pé 1 million ni àbúrò kọ́ mọ́ sọ $1,000 kọ́ mò ń sọ ẹ fún mi 1,000 bẹ́ẹ̀ 1,000 ẹ fún mi àti ilé o àtàkù àti báǹkì ó ní 1,000 pamọ́ náwó. ṣé bẹ́ẹ̀ ló mo yà yín sí mímọ́ lórúkọ ti bàbá ti ọmọ àti ẹ̀mí. amen. àló lábìsà o wàá sọ bẹ́ẹ̀ ká ṣe máa mú lọ ní ẹ̀ wá gbowó yín ẹ̀ wọ́n ní mo dá ó yà tẹ́wọ́ ọlọ́run yà mí lẹ́nu kílẹ̀ tó sùn sọ bẹ́ẹ̀. olúwa jésù ẹ̀mí náà olúwa yà mí lẹ́nu kílẹ̀ tó sùn yà mí lẹ́nu yà mí lẹ́nu yà mí lẹ́nu bàbá yà mí lẹ́nu 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 y
In Jesus' name. Amen. Sit down. Ọdún yẹn kọ́ ẹ̀ kẹta o. Ẹ̀yin tí ẹ ti wá ti pẹ́ ẹ máa bọ̀ kí n pray fún yín. Ogun tẹ́ ẹ jà lọ kẹ́ ẹ má jàrú ẹ̀ mọ́. Ẹ̀yin tí ẹ ti wá tó ṣe díẹ̀. Ó yá, mo fẹ́ pray fún yín ni. Olúwa ogun tí mo jà lọ. Torí ẹni tẹ́ ẹ̀ rí ẹ má bínú sí. Ẹ ti sùn. Ẹni tẹ́ ẹ̀ rí kí mo ní ẹ má ṣe. Ẹ má bínú sí o. Ogun kan ni. Kì í ṣe pé ogun jẹ lómi bẹ̀tì. Nǹkan kan ló bá lọ. Ẹlòmíì ìnáwó kan ló dé bá. Ẹlòmíì àìsàn kan ni. Màmá tí mo rí wọn ní òjé padà níbi olúmọ̀kẹ́ àbí onáńpẹ̀ bẹ́ẹ̀. Ilé òkè àbí kan. Màmá yẹn ti kú. Màmá yẹn ti padà kú. Màmá yẹn ti wá tó dáadáa. Ta ló sọ fún mi tó kú náà? Màmá yẹn ti dàgbà. Màmá yẹn wá sick. Ọlọ́run ló ní kí n lọ sádùúgbò yẹn. Mo bá lọ màmá mo ti rí ti pẹ́. Wọ́n sick. Ọ̀dọ̀ wọn rùn ìgbẹ́. Àwọn ọmọ yẹn kọ́mọ́ náà wá gbé àwọn. Ìgbà yẹn mi wà ní much. Mo kàn ṣàfọ̀ bí i 5,000. Màmá mò ń bọ̀. Mo ní mò ń bọ̀ ni. Mo gbọ́ pọ́n ti kú. Mo ní mò ń bọ̀. Yá yẹn dàgbà. Yá yẹn máa ń wá dáadáa. Jésù bá sílẹ̀kùn ọ̀run fún yá yẹn o. Yá yẹn dà. Bẹ̀rẹ̀ wọ́n ti dàgbà. Ẹ pray pé ogun tí mo jà lọ. Ọlọ́run fòpin sí. Màmá yìí sọ fún mi ní Sunday. Ìyá àdúrà yìí. Wọ́n máa rí àwọn gan. Wọ́n lọ ní òpá àwọn. Kí ni ìyẹn bẹ́ẹ̀ ogun kan náà jà lọ bẹ́ẹ̀. Ogun tí mo jà lọ kó dópin. Bí ẹ ti wí àṣì ọ̀run kó mọ̀. Ogun yẹn ò tún dìde sí yín mọ́. Ọlọ́run jà fún yín. Ẹ gba ìtúsílẹ̀. In the name of Jesus. Ẹ dìde. Ẹ wá wojú mi. Ẹ sọmọ bí. Kò sóhun tó lè ṣe yín. Kò sóhun tó lè ṣe yín. Iwájú Ọlọ́run náà ni àdúrà ó ti gbà.
kò sóhun tẹ́ ẹ bá là kọjá tẹ́ ẹ bá lẹ̀ sick tẹ́ ẹ wá jókòó lé mi sọ pé tẹ́nìkan bá lóhùn sick tó wá jókòó lé ilé yẹn àìsàn lè pa síbẹ̀ ẹ ti sùn kò sóhun tí o bá ṣe yín bóyá gbèsè kan ní bóyá ìlàkọjá kan ní nǹkan kankan ní make sure kó o tẹ church padà pé mo máa ń la nǹkan báyìí kọjá lọ́wọ́ ó ní mi fi wá last week o so because tógun bá dé tógun yẹn bá ti rí pé òun lé on church àwa rí pé òun lé on church náà yányán ọjọ́ tí màmá tí mo lókun yẹn ọjọ́ tí màmá yẹn tí wọ́n ti wá church tí wọ́n ti sick tán ti wá ọjọ́ yẹn náà wọ́n ti wá mọ́ títí tí mo fi wá wọn délé tí mo fi ní mo tún padà bọ̀ tán fi kú ká ní màmá yẹn gbìyànjú pé ẹ gbé mi dé church irọ́ mi ní gbà ẹ gbé mi dé iwájú ọlọ́run kò sí ní tí ó ṣẹlẹ̀ wo mi kó o máa mí ẹ lẹ́nu ṣọ́ọ̀ṣì kan ṣe ó sì dá ju pé ó wá mí ẹ lẹ́nu lé lọ ó ti débi agbára kò sí ní tí ó ṣọmọ ẹ rí àánú gbà God bless you mọ́mi how are you ma God bless you ma yóò dà fún yín mọ́mi God bless you God bless you ẹ máa lọ God bless you God bless you yóò dà fún yín God bless you God bless you God bless you God bless you ẹ̀yin ò gbọ́wọ́ máa lọ ẹ̀yin ò gbọ́wọ́ mú mọ̀ kàn wá ṣé àbúfẹ́ ní fún àwọn kan ní àdúrà yẹn kó ẹ̀ka o àdúrà yẹn kó ẹ̀ka bẹ́ẹ̀ mo ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ mo gbọ́dọ̀ mo ń tìbọnú ara wọn ni àwọn tí Ọlọ́run fẹ́ ti pàṣẹ mìíràn lọ́wọ́ àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ní ọjà tí wọ́n ń tà lọ́wọ́ kìí ṣe fáwọn tí ò ṣe nǹkan kan ọ̀run kì í ran ẹni tí ò ran ara rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí ọ̀run kì í ran ẹni tí ò ran ara rẹ̀ lọ́wọ́ ọ̀run kì í ran lọ́wọ́ ìwọ gbọ́dọ̀ ran ara rẹ̀ lọ́wọ́ náà kí ọ̀run tó dìde tí ọmọ bá ti ṣípá báyìí ìyá máa náwó sí i pé ìyá máa bọ̀ gbogbo ẹni tó ń fẹ́ nǹkan ńlá ibi máa gbọ́ mi ibi kékeré náà ti máa bẹ̀rẹ̀ nǹkan ńlá kì í bẹ̀rẹ̀ látòrí nǹkan ńlá hallelujah so gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ibì kan ẹlẹ́yìntà kí lẹ́yìntà pọ̀mọ́ iwájú ilé lẹ́tí ń ta ẹ̀ ti ní sọ̀ ń bẹ̀ báyìí ẹ̀ ti ní sọ̀ ń bẹ̀ báyìí kí lẹ́yìntà obìnrin ó pò ìdá mami akẹ́ kí wá lẹ́yìntà kí lẹ́yìntà kí lẹ́ wá ń tà oúnjẹ àmàlà alámàlà rí ọbẹ̀ rí ẹja mọ̀lẹ́ yọ okùn abẹ́rẹ́ jẹ́ kí àmàlà yìí dé gbogbo ẹni tí o ti bẹ̀rẹ̀ nǹkan bí ẹ lọ bẹ̀rẹ̀ nǹkan kan o ẹ kí mo ní ẹ lọ ṣe go and start something atọ́kùnrin àtóbi kí lẹ gbé ṣe ń ta ọjà kí lẹ gbé ìrògbò tajà mọ́. ẹ wá lówó lé ló bá yín lọ́ọ́ bá mi bá. ṣèbí inú ọjà tẹ bá ń tà lẹ́tì sanwó lé à ń sọ̀rọ̀ kínní wọn lówó lé ló bá wọn owó lé nìkan kọ́ owó ta ni inú sẹ́tẹ̀ bá ń ṣe ibẹ̀ láti sanwó lé wọn lówó lé ló bá wọn wọn bá sanwó lé tán ṣe bẹ́ẹ̀. àwọn kan wà lẹ́kọ̀ọ́ wọn rí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n ń tajà wọ́n ń sun ìta wọ́n ń tajà wọ́n dẹ̀ ń ta títí tán fi rówó lé yọ ẹ̀yin lówó lé ló bá yẹn ọjà lè máa tà ọjà yẹn ló máa mú nǹkan jáde bísínẹ́sì yín ló máa mú èrè jáde yóò mú kẹ́ ẹ kọ́lé àmú kẹ́ ẹ ra mọ́tò àmú kẹ́ ẹ rán ọmọ ní skul àwọn èèyàn ran àwọn onílé lọ́wọ́ mọ́ àbámi kó fẹ́ jẹ ìyá kan ní òun fẹ́ kọ́lé lọ bá àwọn ọmọ rẹ kó fẹ́ kọ́lé ọjà nínú ọjà yẹn owó á jáde ẹ mọ̀ pé àwọn tó ń ràn pọ̀lọpọ̀ lọ́wọ́ yẹn àwọn náà ní bùkátà èmi ìgbà ìkọ́lé nù wọn nínú àwọn tí ń ràn yẹn lọ́wọ́ yẹn èmi ò tí ì kọ́lé. mo wà lẹ́kọ̀ọ́ oúnjẹ ta mo dé ọ̀dọ̀ àwọn èèyàn bíi méjì èmi fojú wọn bí ẹni kan ti kọ́lé àti wọn ìkọ́lé wọ́n rẹ́ǹtì ilé ni mo ní àṣẹ rẹ́ǹtì ilé mo ní àwọn rẹ́ǹtì ilé ni mo ní lẹ́kọ̀ọ́ yìí sọ ètí ìkọ́lé mo ní ilé tẹ̀lé rẹ́ǹtì 6 million ni mo ní bẹ́ẹ̀ ni sà wọ́n rẹ́ǹtì ilé 6 million wọ́n ní ìtọ́wà lọ́kàn wọn ní 8 million rẹ́ǹtì wọ́n ní 9 million rẹ́ǹtì àwọn tẹ̀lé tán lọ lóyìnbó wọ́n rẹ́ǹtì ilé ni èyí tọ́lọ́ ti gbà fún ló ra lé nu wọn òyìn tó sì ra léun díẹ̀ ní sanwó mọ́gẹ́jì ni èmi 30 years ló fi san gbogbo yẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n rẹ́ǹtì ilé ni ẹ bá rí lè mo fẹ́ kọ́lé ni mo fẹ́ kọ́lé lọ kọ́lé ọ̀rẹ́ kọ́ kọ́lé. bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ nínú iṣẹ́ yẹn wà á ṣe tó pọ̀ kí lẹ kò yẹ. epo pupa mi máa rówó tà. ẹ̀yin ló kàn báyìí mo lẹ́yìn ló kàn báyìí mo lẹ́yìn ló kàn báyìí. àbí bẹ́ẹ̀ gbọ́n tí yàn sọ ní kí n máa rówó tepo mi that's it. ẹ jókòó yín màmá àdúrà yẹn kú ẹ̀kan o mò ń ṣe wọnú ara wọn ni o mò ń ṣe wọnú ara wọn ni o ẹ̀yin wọlé gbé ọjà yín wá ẹ gbé ọjà yín sókè ẹ gbé ọjà yín sókè kí lẹ́yìn sí wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí
sẹ́yìn lẹ́ni gbà yìí n bá sọ náà pé ọjọ́ ìlẹ̀ ló ń gbà ẹ̀ mọ̀ kọ́. èyí tí ẹ gbọ́dọ̀ yín wá ẹ gbé jáde ń tẹ́yìn padà ẹ sì ní gbé wá lónìí ẹ jókòó ó yẹ kẹ́ gbé wá kí lẹ́ ń tà yín mọ̀mọ́ èrè ẹ̀ ń tà tẹ̀. ẹ̀ ń kiri lọ́gẹ́tì kiri lọ́gẹ́tì ẹ ti wá mo ń bọ̀ ẹ gbọ́dọ̀ yín jáde. kí ló dé. agbóbagbó jẹ̀dí ọ̀pẹ ẹ̀yìn ẹ pè mí ẹ ṣàlàyé gbogbo ṣe mò ń kiri ni o mò ń rù kiri ni kò síbi èdè. ó bá ń ṣiṣẹ́ àánú máa wá lórí iṣẹ́ kí mo lànà ó ṣe àdúrà yẹn kú ẹ̀ka ó yẹ múrẹ̀ jókòó dáadáa. next week Wednesday ẹ jẹ́ kí ẹ pé àwọn èèyàn tí ò wá church ẹ pè wọ́n ẹ jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó tún dìde ní pẹrẹwu ju dìgbàwó lọ ẹ múra ìyá ẹlẹ́wà ire lẹ́yìn àdúrà tẹ̀ ń gbà yẹn fẹ́ pèrè sọ́jà yín ló kàn àfẹ́yìn tẹ̀ ń ṣiṣẹ́ ẹ fẹ́ pèrè lórí iṣẹ́ tó o bá jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tó ń gba sálárì mú sẹ́kàn míì tó tún ṣe o ò ń gba sálárì níbì kan ò ń bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ tún ní nǹkan kan míì tó jẹ́ pé òun tà àbí tó mọ̀ bí skill please pastor rẹ ní ti ń ṣe o bẹ́ẹ̀ ni sà mo ní ọba tí mo ṣe kékèké tó mú ó yẹ bí ọjà yín sílẹ̀ báyìí náà kẹ́ gbàdúrà kan tó kù díà ẹja ayá yóò gbọdọ̀ lọ lé ni o kò lè lọ òwe ti tóbi tó mo lè ti ń rẹ́jà yìí náà kílẹ̀ gbé náà. dáàdi ẹrẹjẹ ṣe. ẹlẹ́jà ọbẹ̀ dé Sunday ni wà sáwáwá o. palawi lẹ́gùsí. kò ní bàjẹ́ bẹ́yìn yẹn. igi sọ̀rọ̀ làwọn mú pankẹ́rẹ́ wá. ẹ dá gbàdúrà yín nígbà kẹta kí n wá pray sọ́jà yín.